ìdí rèé tí Tinubu yóò fi lulẹ̀ nínú ìbò ààrẹ ọdún 2027 Arẹ́gbẹ́ṣọlá ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Rauf Arẹ́gbẹ́ṣọlá ó mà ti sọ wípé kò sí àní-àní wípé ààrẹ Bọ́lá Tinubu yóò mà lulẹ̀ nínú ìbò ààrẹ ọdún 2027. Arẹ́gbẹ́ṣọlá fìdí ọ̀rọ̀ yìí ó fi múlẹ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ayẹyẹ ṣíṣí ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú ADC nílùú Ìlọrin tí ń ṣolúùlú ìpínlẹ̀ Kwara ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 18 oṣù kẹwàá ọdún 2025 yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ó ní ẹgbẹ́ òṣèlú ADC ó ló máa jáwé olúborí nínú ìbò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó bá dọdún 2027. Arẹ́gbẹ́ṣọlá tó máa jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú ADC máa sọ wípé tí ó bá dá ẹgbẹ́ òṣèlú APC lójú wípé lóòótọ́ ni wọ́n fẹ́ fẹsẹ̀ múlẹ̀ dáadáa, wọn ò ní máa dúnkokò máwọn ẹgbẹ́ òṣèlú alátakò káàkiri, níṣẹ́ ni ẹgbẹ́ òṣèlú APC ó mọ̀ ló mọ̀ halẹ̀ mọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú wa ní ìpínlẹ̀ Èkó, Kẹ́bì, Kaduna àti káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn gangan wọ́n mọ̀ pé àwọn ò fẹsẹ̀ múlẹ̀ tó báwọn ṣe ń pe ara wọn, bí bẹ́ẹ̀ kọ́ wọn ò bá máa farabalẹ̀ ṣe nǹkan. Àmọ́ ohun yòówù tí wọ́n bá ṣe, ẹgbẹ́ ADC ló máa wọlé ìbò ààrẹ àti ìbò gómìnà láwọn ìpínlẹ̀ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Arẹ́gbẹ́ṣọlá ló sọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn gómìnà tó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Arẹ́gbẹ́ ní ọ̀tá aráàlú làwọn gómìnà tó ń ṣe léyìí àti wípé àwọn aráàlú náà wọ́n dá wọn mọ̀. Ó ní àwọn gómìnà yìí wọ́n ti mọ̀ pé aráàlú kò mọ̀ fí àwọn mọ́ tẹ́lẹ̀, òun ló jẹ́ kí wọ́n máa hùwà tí kò tẹ́ aráàlú lọ́rùn. Bákan náà ó ní gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ Abdul Fatai Ahmed tó náà wà níbi ayẹyẹ ṣíṣí ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú ADC nílùú Ìlọrin. Òun náà máa sọ wípé ADC ṣetán láti gba ipò adarí orílẹ̀-èdè wa Nàìjíríà tó bá dọdún 2027. Ọ̀gbẹ́ni Ahmed ní omi tuntun ti rú, ẹja tuntun sì ti wọ̀ lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ ó wá sọ wípé ẹgbẹ́ òṣèlú ADC ó ti wà ní ìgbáradì láti gba ipò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà tó bá dọdún 2027. kọ́lọ́ọ̀bẹ Elédùmarè kó dá ẹ̀mí èmi àti jùgbà náà lọ. Àdúrà gbọ̀lúwa Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ má bá wa like, ẹ má share, ẹ má comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú ìsinmi àná, adẹ̀kú ọ̀sẹ̀ tuntun, ọ̀ṣẹ́ ayọ̀ ni yóò jẹ́ fèmí àtìyìn o.